ló ṣe dáàdi ẹ? Dáàdi mi ti yá wẹ́rẹ́. ṣó lè gbárù ọmọ ọ̀dọ̀ lẹ́yìn sílẹ̀? My dear, tí bá gbárù ọmọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ ṣe bí wọ́n ṣáà lè ṣe. àmọ́ mi lọ́rọ̀ tán mo kàn ń sọ ni. máa ń tẹ́rẹ̀ ẹ jẹ́ ń bẹ̀. torí pé o fẹ́ save home tiẹ̀ o fẹ́ bà ayé àbúrò tèmi jẹ́ o fẹ́ fẹ̀mí ẹ̀ ṣòfò kò jọ rárá impossibility can never be impossible òun ló ti gbọ́ yẹn. tí iṣẹ́ kan bá dáa definitely ó máa bí mi. ṣé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó gba àròjinlẹ̀ gidigidi. wọ́n máa wò ibẹ̀ pé iṣẹ́ àṣìṣe ẹlẹ́yà olóòṣọdún ẹlẹ́yà. o máa pretend bí ipò gbọ́dá mi ló ẹ ló. mo ń gbọ́ ẹ. etí ẹ̀ di tẹ́lẹ̀. The downfall of a man is never the end of his life. You don't know nothing. Èmi ní bàtà ìtàlẹ́sẹ̀ náà tí ó rọ pé kú ló burú jù àbí. Get out! Get out! kí ló ṣe dáàdi ẹ? Dáàdi mi ti yá wẹ́rẹ́. ṣó lè gbárù ọmọ ọ̀dọ̀ lẹ́yìn sílẹ̀? My dear, tí bá gbárù ọmọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ ṣe bí wọ́n ṣáà lè ṣe. àmọ́ mi lọ́rọ̀ tán mo kàn ń sọ ni. máa ń tẹ́rẹ̀ ẹ jẹ́ ń bẹ̀. torí pé o fẹ́ save home tiẹ̀ o fẹ́ bà ayé àbúrò tèmi jẹ́ o fẹ́ fẹ̀mí ẹ̀ ṣòfò kò jọ rárá impossibility can never be impossible òun ló ti gbọ́ yẹn. tí iṣẹ́ kan bá dáa definitely ó máa bí mi. ṣé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó gba àròjinlẹ̀ gidigidi. wọ́n máa wò ibẹ̀ pé iṣẹ́ àṣìṣe ẹlẹ́yà olóòṣọdún ẹlẹ́yà. o máa pretend bí ipò gbọ́dá mi ló ẹ ló. mo ń gbọ́ ẹ. etí ẹ̀ di tẹ́lẹ̀. The downfall of a